àwọn tó máa campaign fún politician kó campaign fún. Àwọn tó lè fẹ́ campaign fún Yorùbá nation kó campaign fún Yorùbá nation. Ẹ jẹ́ káwa náà pàápàá ká ní nation tiwa. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. Ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ ń ló máa ń ro. Ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ dédé o, ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ o ní Nàìjíríà, ẹ káàsán o, ní London ẹ káàsán o, nípa Amẹ́ríkà ń bí ẹ káàárọ̀ o, gbogbo ìlúkílù tó bá wà tó bá ń gbọ́ mi o, èmi kan ṣoṣo náà ni tí ẹ máa ń gbọ́, ẹlẹ́mọ̀ máa gbọ́ mi pẹ́ ìṣòye ń sìn, ẹ máa gbọ́ mi pẹ́, ìdí tó máa gbọ́ mi pẹ́ ni wípé èmi ni tí yín tòótọ́ bàbá confam international ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ìgbẹ́ òlégun ẹni bá tẹ̀ òun ló máa ń ró. Gbogbo yín pátápátá ni mo kí ní àárọ̀ yìí, gbogbo ẹ̀yin follower mi bam. Gbogbo ẹ̀yin follower mi, gbogbo ẹ̀yin follower mi, gbogbo ẹ̀yin pátápátá ni mo kí. Wow, iṣẹ́ ní mi ò lè ṣe kí n má kí yín, mi ò lè ṣe kí n má kí yín nítorí pé ẹ̀yin lẹ máa ń wà tí mo máa ń wà. Ṣé rí ọdún ni ẹ̀wà dẹ̀ máa ń wà, gbogbo ilẹ̀ máa wà. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo dẹ̀ kí àgbà. Ṣé rí gbogbo ibikíbi tó bá wà, nínú mọ́tò ló wà ní, àbí ẹ wà nínú ilé, àbí ẹ wà níbi iṣẹ́ tí àkókò bá wà fún yín, màá fẹ́ pé kó kàn jáde ní ìṣẹ́jú mélòó kan tí mo fẹ́ lò lórí show yìí. Mo kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá ni mo kí. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo kí obìnrin, mo kí ọkùnrin, nítorí pé àwọn obìnrin ló bí mi. Obìnrin àwọn ló bí mi. Àmọ́ ọkùnrin ló fún ìyá mi lóyún tó fi bí mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo bámbàm. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo pátápátá tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Yorùbá nation tí a fẹ́ gbà. Mo dẹ̀ dúpẹ́ wípé gbogbo àwọn tó jà lọ́tùn lósì. Ẹ má bínú o, ẹ mọ bàbá yín. Wo ire tó ń wá tó dẹ̀ jẹ́ pé o ti jù o ní bàbá confam. Èmi náà ṣì ní bàbá mi. Èmi náà ṣì ní. Èmi náà ní. Ṣé rí ọdún náà wà máa ń wà, a máa wà ní. Nítorí pé ó ga o. Jẹ́ kí n ṣí fìlà fún ẹ̀yin ìyá mi, kí n lè ṣí fìlà fún ẹ̀yin bàbá mi. Ṣé rí ó ní wíníwíní ká lè ṣe mí ni. Gbogbo ilẹ̀ kú mọ̀ pé èmi ò gbọ́ Yorùbá, ẹ jẹ́ kí n mu tí nà. Nítorí pé òtútù wà, ẹ rí pé mo wọ jákẹ́ẹ̀tì, mo ń jáde ni, mo dẹ̀ páàkì síbi kan pé mo fẹ́ bá sọ̀rọ̀ ní ìṣẹ́jú kan. Mo dẹ̀ fẹ́ pé ké ṣíà ẹ̀. Ire tó dẹ̀ jẹ́ pé ó jẹ́ follower mi, tó dẹ̀ jẹ́ pé ó dẹ̀ débẹ̀, tó dẹ̀ jẹ́ pé ẹ ń kọ wo, ẹ máa share ètò yìí, kẹ́dẹ̀ máa love ẹ̀, kẹ́dẹ̀ máa like ẹ̀, kẹ́dẹ̀ máa jẹ́ kí ìṣó yìí kó gbáski, kó lọ vara. Bó ṣe ń share ẹ̀, ẹ jẹ́ ká tún máa dúpẹ́. Gbogbo ẹni tẹ́ ń gbé ìlú ìbò,
ìyá mi ọjọ́ yẹn á dalẹ̀ ọjọ́ yẹn á dalẹ̀ ọjọ́ yẹn á dalẹ̀ wow sister mi wo mo ti send the number mi sí ẹ mo fẹ́ kó pè mí àǹtí mo fẹ́ kẹ́ pè mí ẹ pè mí ẹ jọ̀ọ́ ṣé rí mo kí gbogbo ń bá bam bọ̀dá mi wo mo rí ẹ máa bá mi ṣe ẹ amen tó sọ yẹn pápá lásán ó ti tó but ẹ máa ṣe ètò yìí bàbá confirm ni ẹ mọ̀ pé nínú mọ́tò mo wà inú mọ́tò ni mo wà ẹ bá mi ṣe ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ bá mi ṣe ẹ ṣe ètò yìí ẹ jẹ́ kó lọ ẹ jẹ́ kí ètò yìí kó lọ bó ṣe ń lọ sí ọ̀dọ̀ politician ẹ jẹ́ kí ètò yìí náà kó lọ sí ẹni tó ṣe politician ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó jẹ́ kí ètò yìí kó lọ káàkiri kó dẹ̀ wà lórí YouTube ká máa fi rántí wípé lóòótọ́ o bàbá kan bàbá ègún ìgbẹ́ ò léegun bàbá confirm ọkọ oṣó ọkọ àjẹ́ ọkọ ìmèrè èmi náà ṣì ni gbogbo ẹni tẹ́ wà níbí tẹ́ ń gbọ́ mi ọwọ́ agbára ni mo fi bà ní àkókò yìí wípé ẹni kúkú òjijì ọdún tí ń lọ sí òpin mi ò ní ké fún ẹnikẹ́ni wípé kí ló dé tí ẹnikẹ́ni kí ló tí ènìyàn yìí kú mi ò ní ké fún ẹnikẹ́ni ọdún tó ń parí lọ yìí a bẹ̀rẹ̀ pẹ̀lú ayọ̀ ni a dẹ̀ lò já pẹ̀lú ayọ̀ a dẹ̀ bọ́ sí ọdún tuntun 2023 pẹ̀lú ayọ̀ a dẹ̀ máa fi ayọ̀ fi lò a dẹ̀ máa fi ayọ̀ parí ẹ̀ mo fẹ́ kó ṣí àìtò yìí ẹ máa ṣí ẹ ẹ máa ṣí ẹ máa ṣí ẹ máa ṣí ẹ máa ṣí ẹ ṣé gan bọ̀dá mi ẹ ṣé thank you ẹ ṣé ẹ máa ṣí ẹ máa ṣí ẹ máa ṣí ẹ thank you my good sister God bless you Sean God bless you God bless you ṣé nínú ọdún yìí a ò ní sìnkú ẹnikẹ́ni díẹ̀ ló kù December ó kọjọ́ mélòó kan tá a máa bọ́ sí December tí a bá bọ́ sí December oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ kò ní di mẹ́rù o kò ní di ìdílé mẹ́rù kò ní di ọkọ mẹ́rù kò dẹ̀ ní di aya mẹ́rù kò ní di ọmọ mẹ́rù kò ní di ẹnikẹ́ni mẹ́rù a ní sunkún fún ẹnikẹ́ni lójijì ní agbára Ọlọ́run ní agbára ọba tó ṣílẹ̀kùn ẹni fún yín tó ṣí fún mi ní òní a ò ní sìnkú ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tó bá rò kúrò ẹ ní orúkọ Jésù ó máa kú ṣáájú yín ìmọ̀kímọ̀ kò má gbọ́dọ̀ jọ ètekéte kò lè dúró o ẹnikẹ́ni tó bá dẹrù ọ̀rọ̀ ní ó forí ara rẹ̀ gbé torí Olúwa ni mo bá dúró jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó tó fura jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó tó fura jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó fi ṣàríkọ́gbọ́n jẹ́ kó tá mi ṣẹ̀wọ̀n kó tó fura kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ẹran àgùntàn ta ni mo gbà tàrẹni náà tó yọ mí lẹ́nu o ogun ọ̀run bá mi wáṣẹ́ fún wọn mo gbàdúrà fún yín ni o ọ̀tá tó dààmú yín tí ò jẹ́ kó rí ọ̀nà gbégbà ó máa ṣẹ̀wọ̀n láìpẹ́ ọ̀tá tó rẹ̀ ro kúrò ọ̀tí ò ro kúrò ní orúkọ Jésù ó máa kú ṣáájú yín ọ̀tá tó sọ pé ọ̀nà ló máa gbégbà nínú ọdún yìí títí ọdún yìí máa fi parí ọ̀tá tó bá sọ bẹ́ẹ̀ tó bá sùn mọ́ ní kò ní jí mọ́ bàbá confam ló sọ bẹ́ẹ̀ o gbogbo ènìyàn ló mọ̀ mí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ bá ń bà hùn mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì mi tó dẹ̀ máa ń ṣí ètò mi tó dẹ̀ máa rí ètò mi pàápàá tí inú mi máa ń dùn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá láì gbọ́ Yorùbá mi láì gbọ́ èdè mi mo gbọ́ èdè mi ègùn ni mí àmọ́ mo try gbé kí n lè gbọ́ Yorùbá mo gbé àárín púpọ̀ jù mo gbé àárín yín mo dẹ̀ mọ̀ yín mo mọ brain everybody
mo ti gba ibú lóríṣiríṣirí wípé bàbá yẹn á dà fún yín. Ẹ̀gbọ́n mi bó ṣe gbé ìka yẹn báyìí, ìka yẹn sẹ́ owó ló máa fi kà. Bó ṣe gbé ìka yẹn lásán báyìí, ìka yẹn sẹ́ ó máa fi ní ọlá ní àṣẹ Ọlọ́run. Bó ṣe gbé ìka yìí sẹ́, mo ní ìka yẹn sẹ́ ò ní fi sìnkú ọmọ ní àṣẹ Ọlọ́run. Ẹ gbọ́ mi, ẹ̀yin bàbá mi. Ẹ gbọ́ mi, ẹ̀yin ìyá mi. Ẹ gbọ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi. Ẹ gbọ́ mi, ẹ̀yin àbúrò mi. Olórin kan ló kọrin, awuyewuye, awuyewuye. Awuyewuye, awuyewuye. Mi ò mọ parí ẹ̀wẹ̀, má bínú ẹjọ́ nítorí tí Ọlọ́run ṣe mọ̀. Egun ni mí, wọ̀yọ̀wọ̀yọ̀ ni mo gbọ́, wọ̀yọ̀wọ̀yọ̀. Mo kàn gbọ́ Yorùbá wọ̀yọ̀wọ̀yọ̀ ni. Ẹ má bínú gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀. Ibi tá ń lọ àmàdé bẹ̀. Àmọ́ ẹ má jẹ́ ká bára wa jà, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Mo fi ìkúnlẹ̀ abiyamọ, mo fi bẹ̀ gbogbo bámbàm. Mo fi ìkúnlẹ̀ abiyamọ ni mo fi bẹ̀ yín. Mo fi bẹ̀ gbogbo, mi ò ní dá orúkọ, mi ò fẹ́ dá orúkọ rárá, àtọ́ mi ò ní dá orúkọ. Mi ò ní dá orúkọ, ìdíje mi ò ní dá orúkọ ni wípé mi ò ní fẹ́ pé kí ìjà yìí kó máa pọ̀ jù. Ọmọ ìyá kan náà, bàbá kan náà ni yín. Ọmọ ẹ̀gbọ́n kan náà ni yín. Báwo ni àwa tá a jẹ́ àlejò, báwo la ti fẹ́ ṣe láàrin yín? Àwa tá a jẹ́ àlejò tí a kì í ṣọmọ ìlú yín, tí a kì í ṣọmọ bàbá yín, tí a kì í ṣọmọ ìyá yín, ojú ò lè rí wípé ó máa fi wò wá. Àwa tá a dúró tá a ń jà fún yín, a ti tẹ ibi kan lóríṣiríṣi, a ti lọ ibi lóríṣiríṣi, a ti gba ọ̀tá, a jẹ́ ọ̀rẹ́ níbòmíì, à ń ṣe ọ̀rẹ́ níbòmíì, síbẹ̀síbẹ̀ náà pàápàá báyìí òyìnbó Amẹ́ríkà máa ń sọ nǹkan tó bá bèrè pé ṣé ó wà okay, a ní I'm hanging there. We still hanging there, and àdé ń ṣiṣẹ́ yìí lọ. À ń retí wípé lótìtọ́ àtòdodo Ọlọ́run á ṣe é ní ọjọ́ kan. Síbẹ̀síbẹ̀ tí Ọlọ́run bá máa ṣe ní ọjọ́ kan, mo bẹ̀ ìyá mi. Ìyá mi mo bẹ̀ yín. Ẹ̀yin bàbá mi mo bẹ̀ yín. Ẹ̀yin ẹ̀gbọ́n mi mo bẹ̀ yín. Ẹ̀yin àbúrò mi mo bẹ̀ yín. Ẹ má jẹ́ ká bára wa jà ní àsìkò yìí. Ṣé rí ẹni tí à ń kọjú ìjà sí wọ̀nyí, wọn ò jókòó lásán. Ṣé ẹ rò pé ó jókòó lásán ni? Wọn ò jókòó lásán o. Wọn ò jókòó lásán, mi ò lè parọ́ fún yín. Gbogbo ló ń ṣiṣẹ́ lóríṣiríṣi pé àárín ẹ̀yin Yorùbá pé kó má kò. Ó ń ṣiṣẹ́ yẹn tó bá jẹ́ wípé Olúwa bá ṣí ní ẹ̀mí, ire tó lè jẹ́ pé bóyá pé ò lè jáde tó o mà dúrà gbà tó mọ bó ṣe jáde, ẹ jáde kẹ́ lọ gbàdúrà sí kẹ́ wò kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí àárín àwọn Yorùbá kankan. Yorùbá àti Yorùbá ń bú ara wọn. Ẹ lè gbọ́ Haúsá sí Haúsá kó máa búra wọn. Akadede ni. Akadede. Tó bá ti gbọ́wọ́ sókè pé akadede, ó ti tán ni ẹni ìjà tó bá wà láàrin wọn ó ti tán nìyẹn. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí nọ́mbà yìí kó wálẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kó máa lọ sókè ló máa dájú. Nítorí pé ibi tá ń lọ ó jìn. Ibi tá ń yà òun ló kàn pọ̀ jù. Ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ jọ̀ọ́ ìtorí ti Ọlọ́run. Mo fi ìkúnlẹ̀ abiyamọ, mo fi bẹ̀ everybody. Gbogbo pátápátá ni mo bẹ̀.
bó ṣe ń bú ìyá ara yín tẹ́ ń bú bàbá ara yín tẹ́ ń bú ara yín tẹ́ fi bú ara everybody tẹ́ fi bú ara yín ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run ẹ dákẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó tán mo bẹ̀ yín ni o mo fi wákàtí mo fi bẹ̀ everybody yín mo fi àkókò yìí mo fi bẹ̀ everybody yín mo fi ìṣẹ́jú yìí mo fi bẹ̀ everybody yín mo fi oòrùn tó ràn lọ́wọ́lọ́wọ́ tí òtútù tún mú mo fi bẹ̀ everybody. mo fẹ́ sọ̀rọ̀ kan fún ìdí kékeré tó bá wùn kó gbọ́ tí a bá fẹ́ gba Yorùbá nation àbí Yorùbá nation bá jẹ́ gbígbà ọwọ́ Ọlọ́run ni agbára yín kọ́ ló máa gbà á agídí kọ́ ló máa fi gbà ó ọ̀rọ̀ sísọ wa ìkọ́ la máa fi gbà á ìwà wa ìkọ́ la máa fi gbà á ijó tá à ń jó kọ́ la máa fi gbà á ẹ gbà bẹ́ẹ̀. tẹ́ ẹ bá láìkì kẹ́ ẹ gbọ́ mi tẹ́ ẹ bá láìkì ẹ̀ àmọ́ ìjà tí à ń jà ìkọ́ la máa fi gba Yorùbá nation búbú ara wa fún ibú ara ìkọ́ la máa fi gba Yorùbá nation wàhálà tá à ń ṣe fún ara ìkọ́ la fẹ́ fi gba Yorùbá nation ẹ gbà bẹ́ẹ̀ ẹ̀yin náà kú mọ̀ gbọ́ ló ti tọ́ kò rí ẹni. mo máa ń gbọ́ show mi títí báyìí mo fẹ́ máa sunkún mo máa ń gbọ́ show lóríṣiríṣi mo máa ń gbọ́ ọ̀rọ̀ lóríṣiríṣi síbẹ̀ mo kàn máa wò pé màá ní kí ni mò ń ṣe wàhálà yìí kí ni mò ń ṣe fún èmi ò lè parọ́ fún yín tó bá jẹ́ pé màá tẹ̀lé politician màá ti lówó burúkú tí èmi o bàbá confam international kò síbi tí wọn ò mọ̀ mí o oko sọ pé wọn mọ̀ tàkúté o kò sí ibikíbi tí wọn ò mọ̀ mí kò dẹ̀ sí ibikíbi tí wọn ò gbọ́ orúkọ mi bí n bá jáde pàápàá báyìí mo máa ń fojú mi pamọ́ ni nígbà bí màá fo nǹkan bomú nítorí pé àwọn èèyàn ti mọ̀ mí jù. àmọ́ ká máa pera wa àbí ká máa ṣe show fún ara wa kí ni nǹkan tí à ń wá ẹjọ́ ẹ torí mo ti bẹ̀bẹ̀ lẹ́ẹ̀kan sí mo bẹ̀bẹ̀ sí ọ̀tún mo bẹ̀bẹ̀ sí òsì mo mọ nọ́mbà many people tí mo lè pè láti bẹ̀ my sister from California God bless you my good sister from California wow. My good sister from California, Chedi, I love you. I love you like my sister. I love you the way you are doing your job. I love you the way you are standing. I love you because you are a very good sister to me. And then my God, he go keep you long time. He go keep you long and long. Ọlọ́run á dúró tì ẹ́ ẹni ẹ̀mí gúngùn. Ẹjọ́ ẹ̀yin bàbá mi, ẹjọ́ ẹ̀yin ìyá mi, ẹjọ́ ẹ̀yin ẹ̀gbọ́n mi. Mo là ń lọ wò mélòó la fẹ́ lò nínú ayé yìí. Ó pọ̀ jù ká sọ pé 80, 90, bóyá 100. Ẹ bá mi share ètò iṣẹ́ share ẹ̀. Bẹ́ẹ̀ bá lò 100 pàápàá báyìí tí ẹ bá ṣọ́ra ó máa fi ṣíbí pàápàá máa fi fún ẹ ló jẹjẹ. Ó ṣeéṣe kí gbogbo yín tó wà lẹ́nu ó ti tán. Ẹ gbà bẹ́ẹ̀. Ó ṣeéṣe tó bá lò 70 ohun tí Bible sọ nìyẹn ìtókù overtime ni. Now, à ń sọ̀rọ̀ nípa Yorùbá nation. À ń sọ̀rọ̀ wípé òkè o, wọ́n fẹ́ dìbò. Advice kékeré kan ni mo kàn fẹ́ fún yín.
advice tèmi ni wípé àwọn tó bá fẹ́ dìbò ẹ jẹ́ kó dìbò, ẹni tí wọn ò ní dìbò ẹ fi wọ́n sílẹ̀ kó má dìbò. Mi ò lè parọ́ fún yín, ẹni tó bá fẹ́ dìbò ẹ jọ̀ọ́ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó dìbò, ẹ jọ̀ọ́ ẹ torí t'Ọlọ́run. Àmọ́ ẹni tí ò jẹ́ wípé kò ní dìbò ẹ tún fi wọ́n sílẹ̀ bákan náà kó má dìbò. Àmọ́ ká máa wá sórí social media ká máa bú pọ̀npọ̀nrín wa àbí ká máa ṣe nǹkan lóríṣiríṣi, èmi ò mọ̀ pé kò wọ́ tiẹ̀, kò wọ́ tiẹ̀ rárá. Ọlọ́run kò wọ́ tiẹ̀, kò wọ́ tiẹ̀ o, kò wọ́ tiẹ̀. Ìyá mi aṣẹ́wó ló ṣe tó fi bí mi, ọmọ àlè ni mí, ókè o, kíní kan ò ṣe gbá kan àbí àwo kan, ẹjọ́ ẹ torí t'Ọlọ́run. Mo fi Ọlọ́run bẹ̀ everybody yín, mo fi Ọlọ́run bẹ̀ everybody yín, mo fi Ọlọ́run bẹ̀ ọkùnrin, mo fi Ọlọ́run bẹ̀ obìnrin, mo fi Ọlọ́run bẹ̀ ọmọdé, mo lè fi Ọlọ́run bẹ̀ àgbà. Ẹ má jẹ́ ká bára wa jà mọ́. Àwọn tó máa campaign fún politician kó campaign fún, àwọn tó lè fẹ́ campaign fún Yorùbá nation kó campaign fún Yorùbá nation. Ẹ jẹ́ káwa náà pàápàá ká ní nation tiwa. Ẹ má jẹ́ ká sọ fún ara wa wípé nítorí pé Yorùbá nation èèyàn kọ́ ló fẹ́ gbà á, Ọlọ́run ló fẹ́ gbà á. Ọlọ́run ló fẹ́ gbà á. Wàhálà yìí kọ́ ló fẹ́ fi gba Yorùbá nation o. Ọgbọ́n tẹ̀ ní kọ́ ló fẹ́ fi gba Yorùbá nation o. Iṣẹ́ tẹ̀ ṣe kọ́ ló fẹ́ fi gba Yorùbá nation. Ọlọ́run ló máa gba Yorùbá nation fúnra rẹ̀. Tí Ọlọ́run bá wò lókè wípé ókè o, ìyà tí àwọn ọmọ Yorùbá ń jẹ ó ti pọ̀ jù. Bó ṣe ń pa àwọn Yorùbá ó ti pọ̀ jù. Bó ṣe ń bá àwọn ìyá wa sùn ó ti pọ̀ jù. Bó ṣe ń bá àwọn sísá wa tó ń rẹ́pù wọn ó ti pọ̀ jù. Tí Ọlọ́run bá wò nínú àánú rẹ̀ tó sọ pé ókè lónìí o, ẹ jẹ́ kí oníkálukú kó lọ lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ láìsí wàhálà, láìsí ebú, láìsí kí ẹ̀jẹ̀ kó tálẹ̀. No, ẹ má jà á ṣe bẹ́ẹ̀. Ẹ má bá mi share o, ẹ má bá mi share o, ẹ má bá mi share o, ẹ má sá lọ o. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mò ń ṣe ẹlòmíì. Ọ̀rọ̀ tí mò ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí mo ti ṣe ẹlòmíì. Mo mọ̀ wípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ti máa gba ebú lórí ẹ̀. Mi ò lè rí bú anybody lórí ẹ̀. Mo kò fẹ́ pé kẹ́ ẹ wo show yìí ká fi kọ́gbọ́n wípé ókè o, èèyàn kan o, àlejò ni o tó dẹ̀ wà láàrin yín o. Ó dẹ̀ máa ń gbọ́ show yín, ó dẹ̀ máa ń wo gbogbo nǹkan tí à ń ṣe ń bẹ̀. Ṣé rí irú ìjà wọ̀nyí òun ló fà nígbà míì tó lè jẹ́ pé ká máa lọ sí media group nígbà míì. Mo máa ń jókòó tó ṣé dé àgbàlagbà ni mi ò ṣe ọmọdé. Mo máa wò pé okay now kí ni mo fẹ́ lọ sí media group láti lọ ṣe, nítorí pé ìjà la máa fi bẹ̀rẹ̀, ìjà la máa fi parí ẹ̀. A máa bú bàbá ara wa, a máa bú ìyá ara wa, a máa sọ̀rọ̀ lóríṣiríṣi. Ìyẹn kọ́ ló máa mú a lọ síbi tí a lọ. Olo happen tí mo sọ fún pé ní ọ̀tún àti òsì ẹjọ́ torí t'Ọlọ́run. Àìmọye àwọn èèyàn tó rẹ̀ jẹ́ pé ó ń pè mí tó sọ pé kí campaign fún àwọn máa fún mi lówó. Mi ò lè parọ́ fún yín. Àwọn èèyàn ń pè mí. Àwọn tó ń pè ẹ́ mi ò mọ̀. Àwọn tó ń pè mí ẹ̀ mọ̀. But àwọn èèyàn ń pè tó sọ pé bàbá, àwọn èèyàn máa listen sí ẹjọ́ ẹ̀ campaign fún wa. Àwọn èèyàn máa listen sí ẹ̀ campaign fún wa. Mo dẹ̀ sọ fún ọ pé mo ní ẹ wá ẹ torí t'Ọlọ́run. Nitra ni mo wà, ìfimílẹ̀ sí Nitra. Mo dẹ̀ ń ṣe lọ bẹ́ẹ̀. Yẹn ò mean wípé bóyá màá dé ta gbangba wípé òkè bóyá báyìí ni àbí gbákan àbí àwọn kan ni. No. N tí mo kàn sọ fún ọ ni pé wá ìtẹ́lẹ̀ tó ń wá ìlú nǹkan báwọn yìí. Ó mọ̀ pé ọkùnrin kan báyìí
ní ọjọ́ kan báyìí ó ti sọ̀rọ̀ nípa Yorùbá nation rí ó dẹ̀ ṣe lóríṣiríṣi tó bá rí nǹkan tó fi wash tó máa ń gbé sọ́wọ́ yìí tó fi ilé ẹ̀ fi ṣe mi ò ní dá orúkọ o ẹ gbọ́dọ̀ tí mo sọ yìí aago tó wà nínú ilé ẹ̀ iṣẹ́ wo ló ṣe tó lówó tó yẹn ibi tí àwa tá à ń búra wa ibi tí a máa wò tí a máa jẹ́ pé òkè ká gbàgbé ẹ̀ nìyẹn tó bá rí aago tó fi ṣe aago nínú ilé ẹ̀ aago owó ni o a lè sọ nípa mọ́tò o a lè ní sọ nípa ilé tó kọ́ o but mo mọ̀ ní ọjọ́ kan wípé gbogbo yẹn báyìí vanity ni ó ti sọ̀rọ̀ nípa Yorùbá nation but now nísìnyí báyìí ó ń gbé Àtíkù jáde òun pẹ̀lú Àtíkù lọ mu tíì àbí tó lọ ń jẹ lunch ó dẹ̀ tún post ẹ̀ tó bá ní bó ṣe dẹ̀ ọkùnrin yẹn tó bá ní bó ṣe máa ń bú Buhari tó ń bú àwọn tó dẹ̀ jẹ́ pé ó jí owó tó ń bú àwọn tó dẹ̀ jẹ́ pé ó ń sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ nígbà tó yá báyìí wà nítra ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan ìfúnra rẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé Àtíkù ṣé o mọ̀ wípé kí ni nǹkan tó ń wá owó òun ló ń wá fúnra tiẹ̀ kò wá wípé kí Yorùbá nation àbí kò dẹ̀ wá pé Yorùbá tó wá máa dá fún Yorùbá kó dá fún tí ẹni yẹn ohun tó hùn láti ta láyò ló ti ń ta yẹn ǹdó òun láyò láti ta òun ló ti ń ta yẹn kí èèyàn kí ó ní àgọ́ tó bí 100 nínú ilé ẹ̀ àbí kọjá 100 mélòó ló fẹ́ lò bọ́tẹ̀ rántí wípé níjọ́ tí ọlọ́jọ́ máa dé gbogbo àgọ́ yẹn lómi ló máa kó èlòmí tí òmùgbà tó ń jìyà ẹ̀ òun ló máa kó gbogbo ẹ̀ bámbàm òun ló máa kó gbogbo ẹ̀ tó máa kó lọ ìwọ wá di ẹni tí ò ní mọ́ Ọlọ́run òótọ́ ni mo sọ fún ẹ tó bá gbọ́ kó gbà tó bá hùn ẹ kó má gbà so now tó bá hùn ẹ ohun tó bá fẹ́ ṣe o lè dìde lónìí kó sọ pé wá Yorùbá nation kò hùn mí láti ṣe mọ́ kẹ́bẹ̀rẹ̀ sí tẹ̀lé politician kẹ́bẹ̀rẹ̀ sí campaign fún ọlọ́pàá ò lè mú ẹ o ọlọ́pàá ò lè mú ẹ o kò sẹ́nikẹ́ni tó máa mú ẹ o kò dẹ̀ sẹ́nikẹ́ni tó máa sọ̀rọ̀ sáìdá o ò tó hùn ẹ lẹ́yìn láyò yẹn kónkóló jábele ni kí oníkálukú á dẹ̀ máa ṣe tiẹ̀ lọ yóò wá dàbí pé because ọjọ́ kan bọ̀ tó dẹ̀ jẹ́ wípé ẹ máa pàdé ara yín ẹ̀rọ tí ọjọ́ kan tó dẹ̀ jẹ́ pé lọ́ọ̀yà ilé kan àìbọ̀dọ̀ ń porúkọ ẹ̀ náà tí gbogbo à ń sọ̀rọ̀ ìjọ sí tó sọ̀rọ̀ sí ààrẹ tó sọ̀rọ̀ sí Sunday Igboho tó ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ nígbà tó dẹ̀ jẹ́ pé màá ń sọ̀rọ̀ mo mọ̀ dáadáa mi ò lè parọ́ mo mọ̀ ní London amọ̀ràwà ní London she know me very good àtọ́ àpàdé nílùú Amẹ́ríkà yìí ṣé nígbà tí mi ò rí pàdé ní London ṣé mo á mọ̀ wípé màá pàdé ní Amẹ́ríkà mi ò mọ̀ èmi pẹ̀lú àdẹ tó wá ṣe kí ni àtún àpàdé nílùú Amẹ́ríkà yìí àdẹ tó máa pàdé níjọ́ tá a máa ríra wa kó mọ̀ mí tó dẹ̀ dá orúkọ mi tí èmi ló dẹ̀ dá orúkọ ẹ̀ àpàdé ní Yorùbá nation ibi tí a ti lọ ṣe kí ni ibi tí a ti lọ ṣe rally ní embassy àpàdé bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé ní àsìkò tí a mọ́ra ní London ó sọ̀rọ̀ sí mi àbí ó bú mi tá a bá pàdé bẹ́ẹ̀ báwo dẹ̀ rò pé a máa ṣe kò lè kí mi o èmi náà ò dẹ̀ lè kí now lóní Yorùbá nation ló torí ẹ̀ tó bí Professor Banji Akintoye nítorí Yorùbá nation nítorí ẹ̀ tó bú ààrẹ Moruf nítorí Yorùbá nation ló torí ẹ̀ tó bú Ìgbòho Òòṣà nítorí Yorùbá nation ni
àbí òye bẹ́ẹ̀ yẹn but èèyàn kókó ò dẹ̀ sọ fún wípé òkè o wá ṣe Yorùbá nation àbí kó má ṣe Yorùbá nation nobody say that but ohun tó hùn ló yàn láàyò àkókò tó fún tó lè jẹ́ gbọ́n máa bẹ̀rẹ̀ sí bú èèyàn ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bú èèyàn nìyẹn àwọn tó dẹ̀ bú wọn yìí tó bu títí pókè náà ó lọ ra súùtù ní 3 store máa bọ̀ kó àgbà súùtù lọ́wọ́ mi máa bọ̀ kó àgbà táì lọ́wọ́ mi tá a bá tún wá pàdé ara wa ojú wo la máa fi wòra wa báyìí ojú wo la máa fi wòra wa ẹ̀yin Yorùbá káàárọ̀ ẹ ṣe dáadáa lẹ jí o ojú wo lẹ máa fi wòra yín àwọn míì tó lè jẹ́ pé ó dúró tó lè jẹ́ pé pásítọ̀ ló máa bú àwọn míì wà tó lè gbé bó ṣe bú pásítọ̀ ẹ kò tẹ́ lọ́rùn ó máa bú pòpòrípòrí ẹnikẹ́ni tó bá wù ló máa bú tẹ́ ẹ bá pàdé ara yín lọ́la kí lẹ fẹ́ ṣe ẹ jẹ̀bù rẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà pátápátá Yorùbá ẹ jẹ̀bù rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi pátápátá ẹ jẹ̀bù rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ látún wá gbọ́ mi ẹ jẹ̀bù rẹ̀ ẹ má jẹ́ kí Yorùbá nation kó da family yín rú basic ẹ mọ̀ pé tó bá gba Yorùbá nation bóyá ẹ máa jẹ́ gómìnà bẹ́ẹ̀ àbí ẹ máa jẹ́ state bóyá ẹ máa ní nǹkankan bẹ́ẹ̀ you don't know báwo ló ṣe mọ̀ but bó ṣe mo wá rí gbogbo ẹ̀yin Yorùbá mo rí yín mo rí fúru everybody yín tí a bá ṣe wàhálà títí tó rẹ̀ pé Yorùbá nation bá bọ́ sí kí lẹ fẹ́ ṣe báyìí ẹ ti búra yín ẹ̀bù ti búra yín wọnú gbò ẹ ti sọ̀rọ̀ oríṣiríṣi sí ara yín kí lẹ fẹ́ ṣe sí. àwọn tó mọ̀ mí lásìkò yẹn mọ̀ mí àwọn tó mọ̀ mí lásìkò yẹn mọ̀ mí dáadáa wọ́n dẹ̀ mọ̀ iṣẹ́ tí mo lè ṣe wọ́n dẹ̀ mọ̀ nǹkan tí mo ń ṣe. mo kí èèyàn mi pàtàkì jùlọ mo kí YouTuber mo kí gan ni mo kí yín mo kí ìyàwó yín mo kí gbogbo àwọn tó ṣiṣẹ́ fún yín mo kí everybody yín gbogbo ni mo kí bá mi ò kí ọmọdé mi ò kí ọmọdé tí mo fi àgbà lẹ̀ mi ò dẹ̀ kí àgbà tí mo fi ọmọdé lẹ̀ mi ò dẹ̀ kí obìnrin tí mo fi ọkùnrin lẹ̀ mi ò dẹ̀ kí obìnrin kí lẹ̀ fi ọkùnrin sílẹ̀ gbogbo bá mi ni mo kí. àmọ́ tí n bá lékun sí ẹ má lè jò sí mi tí n bá lékun sí ẹ má lè jò sí mi ẹjọ́ ẹ torí ti Ọlọ́run ẹ torí ti Ọlọ́run ẹ torí ti Ọlọ́run tí n bá lékun sí ẹ má lè jò sí mi ẹ jẹ́ ká jọ jẹ́ ọmọ ìyá kan náà àti bàbá kan náà tá bá pàdé ara wa ká lè ṣọwọ́ sí ara wa wípé God you done it. mo máa gbọ́ show lóríṣiríṣi show mo ti gbọ́ show lóríṣiríṣi ó ti sún mi pàápàá báyìí tí n bá dé lòmíì tó bá ń ṣe show báyìí máa ń kàn kúrò ńbẹ̀ ni máa ń kúrò ńbẹ̀ ìdí ni wípé ẹ má jẹ́ ká bára wa jà jẹ́ ká jẹ́ ọmọ bàbá kan àti ọ̀yá kan náà ẹ ṣeun gan o ẹ tẹ́ jẹ́ tèmi ní diaspora yìí lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin tẹ́ wá pàdé mi ní àkókò yìí ẹ̀yin náà tẹ́ tún bọ̀ látúntò wá pàdé mi later ẹ̀yin náà tó rẹ̀ jẹ́ pé ó ti pàdé mi later tó rẹ̀ jẹ́ pé ẹ tún bọ̀ láti wá sẹ́ndì show yìí sí èèyàn kó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tó ní ọgbọ́n tó mú ọgbọ́n jáde ni ọ̀rọ̀ tẹ́ wá gbọ́ mi ò bú ẹnikẹ́ni o mi ò bú ẹnikẹ́ni mo kàn kọ́ ilé ọgbọ́n ni bó ṣe a máa ṣe tó máa jẹ́ ènìyàn ẹ jẹ́ ká ṣe é gbogbo bá ń bá ọ ni mo kí ní Yorùbá nation mo kí obìnrin mo dẹ̀ kí ọkùnrin mo kí ọmọdé mo kí àgbà mo dẹ̀ kí ire tó dẹ̀ jẹ́ wípé Yorùbá nation ló wọ̀n tó wá Yorùbá nation ló dẹ̀ jẹ́ pé o torí ẹ̀ tó wá
Yoruba Nation ló jẹ́ kí o di sọ̀rọ̀sọ̀rọ̀. Yoruba Nation ló jẹ́ kó mo rántí ní ọjọ́ kìíní àná nígbà tó dẹ̀ jẹ́ pé àwọn jàǹdùkú wọ̀nyí lọ sílé Ìgbòho ní jọ́nà lọ́hùn. Mo jẹ́ kan nínú àwọn tó rẹ̀ pé òru yẹn ni mo bẹ̀rẹ̀ sí ní pariwo. Pàápàá báyìí náà báwo ló ti porúkọ Lady K. Iṣẹ́ tí Lady K ṣe ní ọjọ́ yẹn tó mọ̀ fi fún obìnrin ní respect nìyẹn. Iṣẹ́ tí Lady K ṣe ní ọjọ́ yẹn. Lady K ló jẹ́ ká mọ̀ ohun tó ṣẹlẹ̀ ní òru ọjọ́ yẹn. Lady K ló jẹ́ ká mọ̀. Bí ó bá jẹ́ Lady K ni a lè mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. But ilé ní sí báyìí Lady K ó ti jẹ́ ọ̀tá fún ẹlòmíì. Mi ò lè parọ́ fún yín. Lady K ó ti jẹ́ ọ̀tá fún ẹlòmíì. But ní àsìkò ní ọjọ́ yẹn lọ́hùn Lady K ló jẹ́ ká mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé òru yẹn báyìí Lady K lọ sórí live ni. Mo dẹ̀ rí Lady K ní ọjọ́ yẹn ní live. Mo bẹ̀rẹ̀ sí gbé live yẹn ẹjọ́ ń bò lẹ wá ẹ lọ síbẹ̀ kẹ́ lọ wò. Bí ó bá jẹ́ pé Facebook mi yẹn báyìí báwo ni ó porúkọ ọkùnrin yìí Omíyalé ló gbé Facebook yẹn lọ. Ọ̀rọ̀ yẹn sì wà ń bẹ̀. Tí ó bá jẹ́ pé Omíyalé ló gbé Facebook yẹn lọ ọ̀rọ̀ yẹn ti wà ń bẹ̀. Lady K try ní òru ńjọ́ yẹn gan gidi. Lady K try òun ni mo fi fún obìnrin ní respect tí gbogbo ènìyàn bá ń dé ta tó sọ pé kinní kan ló ṣe ó bọ́ àwọn agitator ó ń bọ́ àwọn bloggers ó ń ṣe kinní kan ẹ má jẹ́ ká wò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wo ọjọ́ tó rẹ̀ jẹ́ kó ṣe dáadáa fún wa ẹ jẹ́ ká wo ọjọ́ tó rẹ̀ jẹ́ pé òun ló jẹ́ ká mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nílé Sunday Igboho òun ló jẹ́ ká mọ̀ nǹkan tó rẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ sí Sunday Igboho obìnrin ló jẹ́ ká tètè mọ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ nǹkan táwọn ọ̀dà bí ó pílánì láti wá bí ó bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lòmíì tó dẹ̀ jẹ́ pé nítorí Lady K ni gbogbo ọ̀rẹ́ ti jáde síta ní ọjọ́ náà lọ́hùn yẹn wọ́n lè débẹ̀ kán pa gbogbo bẹ̀rẹ̀ wọ́n lè wó gbogbo ilé yẹn tó dẹ̀ jẹ́ pé ànímọ̀ ẹni ibi tí kìíní ẹ̀ ti wá but Lady K ó leak secret fún wa ní ọjọ́ yẹn ó leak secret ẹjọ́ yẹn ẹ mọ iye àwọn èèyàn tó wà lórí Facebook mi èmi ò mọ iye àwọn èèyàn tó wà lórí Facebook ẹ̀ mi ò mọ iye àwọn èèyàn tó máa listen sí ẹ̀ ó mọ iye àwọn èèyàn tó máa listen sí mi but Lady K ó try níjọ́ yẹn ẹ̀yin náà ẹ wo ìyà tó fi jẹ Lady K now ẹ wo ìyà tó fi jẹ Lady K ẹ wo lórí kíni lórí Yorùbá Nation yìí náà ni ṣé àwọn èèyàn tó ti mú tó ti tì mọ́lé ni ṣé àwọn èèyàn tó ti pa la fẹ́ sọ ni now nísìnyí báyìí àdògán sí ó ti wà lọ́rùn báyìí ṣé ó jà ìjà yìí pẹ̀lú wa báyìí àǹfà ńkọ́ ṣé ó wà ń bẹ̀ ń sìn tó lè jìjà yìí pẹ̀lú wa ọ̀rọ̀ yìí náà ló lé Sunday Igboho dé àdúgbò bí tó wà yìí bí ó bá jẹ́ bẹ́ẹ̀ akọrin èèyàn ni Sunday Igboho Igboho lóòótọ́ ni ẹ̀gbọ́n mo jẹ́ fún ẹ bàbá mo jẹ́ fún yín o but mo ṣí fìlà fún ẹ nítorí wípé akọrin èèyàn nìyẹn akọrin nìyẹn akọrin nìyẹn akọrin nìyẹn mo kí ẹ o mo dẹ̀ tún kí ẹ sí nítorí pé rírọ̀ ní ti ènìyàn rírọ̀ ní ti ènìyàn ṣíṣe ní tọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ báyìí ọjọ́ mélòó ni a ti sunkún Igboho a ti gbàgbé ẹ̀ but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run dá ẹ̀mí ẹ̀ sí fún wa Ọlọ́run dá ẹ̀mí ẹ̀ ó dá sí fún wa ó wà láyé ó sì wà láàyè ẹ ó borí ìṣòro ẹ ó borí ìṣòro dandan bó ṣe hùn ògùn kó lè tó ó ṣọmọ lókù bẹ́ẹ̀ ni a kò lè sin pẹ̀rùkù rẹ̀ ìrẹ̀ yóò borí ìṣòro dandan ẹ ó borí ìṣòro Ìgbòho ẹ ó borí ìṣòro dandan bó ṣe hùn ògùn kó lè tó ó ṣọmọ lókù bẹ́ẹ̀ ni a kò lè sin pẹ̀rùkù rẹ̀ ìrẹ̀ yóò borí ìṣòro dandan ẹ má bínú gbogbo pátápátá ẹ má bínú bí ẹ bá fẹ́ jà pàápàá báyìí ẹ wo ìyà tí Sunday Igboho ti jẹ lórí wàhálà tá à ń ṣe yìí ẹ wo ìyà tí ọkùnrin ti jẹ lórí ohun tá à ń ṣe yìí
ẹ wo wàhálà tí ọkùnrin ti ṣe lórí Yorùbá nation yìí. Ẹ wo ìyà tó ti jẹ. Ṣé handcuff tó fi sọ́wọ́ la fẹ́ sọ ni? Àbí handcuff tó fi sí lẹ́sẹ̀ la fẹ́ sọ ni? Àbí tó lè jẹ́ pé n ò tú sílẹ̀ tó lè pé oúnjẹ ló fi ṣé ní ó dàbí Mandela ni. Sunday Igboho ó dàbí Mandela ni. Kí gbogbo ipá tá tẹ́ fẹ́ jà tẹ́ ń jà ẹ torí pé a ní Mandela kan òun ni Sunday Igboho ẹ má jà mọ́ ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run. Ìyà tá a ti jẹ lórí Yorùbá nation yìí ó ti pọ̀ jù pé ká tún máa bára wa jà. A ti jà jù lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Àwọn ayé ti bá wa jà, politician ti pa wá. Politician pàápàá báyìí ó mọ̀ pé òun pa èèyàn. Politician náà pàápàá mọ̀ wípé ohun tí òun ṣe fún àwọn Yorùbá nation kò dáa, síbẹ̀síbẹ̀ give off àti ṣe lọ. Òun ni mo torí ẹ̀ tí mo sọ fún ní àkókò wípé ẹjọ́ torí ti Ọlọ́run. Mo fi ìkúnlẹ̀ abiyamọ mo fi bẹ̀ ọkùnrin mo fi bẹ̀ obìnrin wípé ẹ má jà bára wa jà. Ẹ̀já jẹ́ ọmọ ìyá kan náà. Ẹ̀já jẹ́ ọmọ bàbá kan náà. Ẹ̀já jẹ́ ọmọ ẹ̀gbọ́n kan náà. Kí iṣẹ́ tá à ń ṣe kó lè ní ìlọsíwájú fún wa, kó lè ní ìbùkún fún wa, kó lè ní ìgbéga fún wa. So ẹ má jẹ́ ká bára wa jà. Oníkálùkù ló ṣiṣẹ́. Oníkálùkù ló ṣe tiẹ̀. Oníkálùkù ló sapá. Oníkálùkù ló ebi pa. Oníkálùkù ló jẹ́ wípé bóyá nígbà tí kìíní ṣẹlẹ̀ pàápàá báyìí many people ṣé ẹni tó ti torí ti Igboho tó ti kú la fẹ́ sọ ni. Ẹ wá àwọn yẹn náà ṣó wà láyé ìsìn. Mo rántí obìnrin kan tí mo ń ṣe show family ẹ̀ pé nítorí Igboho obìnrin ẹ̀ ti lónú kú. Ẹ jọ̀ọ́ mo tún ṣí fìlà fún ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run mo bẹ̀bẹ̀ ni mo bẹ̀bẹ̀ ni mo bẹ̀bẹ̀ ni ẹ má jà jà mọ́. Ẹ jẹ́ burẹ ohun tó máa bí oníkálùkù nínú ẹ jẹ́ ká gbàgbé ẹ má búra wa mọ́. Ẹ má jẹ́ ká máa búra wa mọ́. Ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ sí ara wa mọ́. Ẹ jẹ́ ká máa fi ọ̀rọ̀ èbú ara fi bú ara wa mọ́. Ẹ jọ̀ọ́ ẹ torí ti Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Mo fi Ọlọ́run bẹ̀ yín. Mo mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ ìpàápàá báyìí wọ́n sì máa bú mi. Mo mọ̀ pé wọ́n máa bú mi. But mi ò kí ẹ̀ tán bá máa bú mi kán bú mi. Tán bá bú mi kò sí wàhálà. Tán bá dẹ̀ bú mi kò dẹ̀ ní sí wàhálà náà. But ẹ jọ̀ọ́ torí ti Ọlọ́run. Ẹ wo bí tá ti ń bọ̀. Ẹ wo bí tá ti dé. Gbogbo ògo ti Ọlọ́run ni. Gbogbo ògo ti Ọlọ́run ni. Ẹ ṣé gan ẹ̀yin follower mi. Ẹ ṣé ìyá mi, ẹ ṣé bàbá mi. Ìwọ tó wá tó share. Mo rí orúkọ gbogbo pátápátá gbogbo pátá ni mo kí ní àpapọ̀. Mo kí obìnrin, mo kí ọkùnrin, mo kí ọmọdé, mo kí àgbà. Ẹ ṣé gan o. I love all my followers. I love you all. Mi ò ní ké, mi ò dẹ̀ ní sunkún fún ẹnikẹ́ni. Ọjọ́ gbogbo ló máa dálẹ̀. Ẹ ní kúkú òjijì ayé yìí máa dà. Àti bẹ̀rẹ̀ ọdún yìí. Àti fẹ́ parí ẹ̀ báyìí. Àti fẹ́ bẹ̀rẹ̀ sí mú mi ní oṣù tó ń bọ̀. Ẹ̀mí tẹ́ fẹ́ fi bẹ̀rẹ̀ òun lè máa fi parí ẹ̀ o. Thank you so much. I love you all. Èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. Ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀ òun ló máa ń ro.